Outun rédíò Outun àti pé Outun ti FM ṣáà máa má sùn yẹ ká jà ìlọ Outun FM lọ́gbọ̀n ṣe. Dàbí ọ̀sà o mi ọ̀rọ̀ mi tó lè dàbí ọ̀sà láyé o kò má sọ mi sí yóò dàbí òkun láyé yín bí kò má sọ mi sí yóò dàbí òkun láyé yín bí ẹ wo balùwẹ̀ tó ń ṣe bí adágún odò ẹ wo balùwẹ̀ tó ń ṣe bí adágún odò ogún ọdún tó ìsún mi kò lè ṣe bí òkun àgbọ̀n ọdún tó ìsún mi kò lè ṣe bí òkun bí ọ̀rọ̀ mi tó lè dàbí ọ̀sà láyéláyé o adúní lọ́lọ́rin àgbọ́mọlẹ̀ lọ́wọ́ Gàníyà lọ́lọ́rin àgbọ́mọlẹ̀ lọ́wọ́ adúní lọ́lọ́rin àgbọ́mọlẹ̀ lọ́wọ́ kádúní lọ́lọ́rin àgbọ́mọlẹ̀ lọ́wọ́ onítọ́mi bá balẹ̀ dandan ní kò nípa o onítọ́mi bá balẹ̀ dandan ní kò nípa adúní lọ́lọ́rin àgbọ́mọlẹ̀ lọ́wọ́ wọ́n láwọn lólórin wa adúní o wọ́n láwọn lólórin wa o gbogbo yìí lọ mọ̀ wá kájọ wọ́n láwọn lò adúní adé lòun pèdè o lẹ́dí wákà bébí lòun kọrin o adúní bébí lòun pèdè o lẹ́dí wákà bébí lòun kọrin o àwa lálẹ́dè ilé ọ̀pọ̀ odù tí wá ló jẹ́ o adúní adé lòun dé lórí sí wa. Ajá Gàníyàtù Àdùnní omi tún mi ṣe. Mi orúkọ yín ká bá fẹ́ pè yín pẹ̀lú ohun tó dùn yìí nọ́mbà wo la lè pè yín sí. ná. tọ́pọ̀ ìgbà wo ni ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ wákà yìí. Olóòtú bàbá ní ká máa wò ó ti tó bí 25 years. 25 years 31 years irú àwọn shows wo lẹ máa ń lò bí àwọn pátì wo. Mo máa ń lọ pátì olóòkú ọlọ́mọ mo máa ń lọ. tó bá fẹ́ pè yín sí wọ́n lè pè yín kán gbé show fún yín. Wọ́n lè gbé show fún mi mo máa ń lọ. ó yẹ bá wa fi orin kí gbogbo Nàìjíríà máa lọ lé. Gbogbo yín mọ̀ kí èmi ó kẹ́ nìkan o gbogbo yín mọ̀ kí ogun èmi ó kẹ́ nìkan o gbogbo yín mọ̀ kí èmi ó kẹ́ nìkan o gbogbo yín mọ̀ kí èmi ó kẹ́ nìkan o aládùn níṣe bá gbogbo lẹ́mọ̀ kí aládùn níṣe bá gbogbo lẹ́mọ̀ kí jẹ́sùn lẹ́dí wákà yín ṣe bá òkè súré fún mi o gbogbo lẹ́mọ̀ kí èmi ó kẹ́ nìkan o. ẹ ṣé mo dúpẹ́ ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Alájà Gàníyàtù Àdùnní omi tún mi ṣe. Ibo lẹ ń gbé ibo lẹ àdúgbò yín. Àdúgbò mi Ajangbàdì àdúgbò mi wà. Ajangbàdì ẹ ṣé mo dúpẹ́. Outun FM Outun FM ó bẹ ní Kòròdú lágíríkì Outun FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Outun FM ní kẹ́ máa gbọ́ Outun TV ní kẹ́ máa